wọ́n ṣàrántí olúkúlùkù wọn sí rere o. ẹ̀gbọ́n báyìí bí Ajíbọ́lá Kàfílátù lówùúrọ̀ ọkọ̀ gbéra pa òun lọ síbi àtijẹ́ àti mú ọkọ̀ lọ́kọ́ wà ìyẹn ní Alákíá ní ìlú Ìbàdàn lọ sí ìlú Òkè. ó kú òlé lówùúrọ̀ kò sóhun tó ṣẹlẹ̀ kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè ó rọ́pò òdókò ó ròdò kò dódò. gbogbo èyí tẹ́ ń gbọ́ mi wákàtí ọ̀wọ̀ yìí kò mọ̀ ní ṣẹlẹ̀ sólúkúlùkù wa àmì nìkan ò tó. wọ́n mú ròyìn wá ní ọjọ́ kejì wípé Ọlọ́run aṣẹ̀dá ti mọ́kọ sọ́dọ̀. ọmọ ọdún méjìdínlógún ní ọdún tó kọjá ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n ó ti di ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n báyìí. ṣé arákùnrin yìí ṣó fẹ́ yín ní ṣùlọ́kà ni? ó fẹ́ yín ní ṣùlọ́kà ni àgbẹ̀kọ́ kábíyèsí Ọlọ́run. ṣáwọn ọmọ yín lọ sílé ìwé? wọ́n lọ sílé ìwé. àwọn ẹ̀gbọ́n ọkọ yín yẹn wọ́n ń rán wọn nílé ìwé àgbẹ̀kọ́? pẹ̀lú ọjọ́ orí ṣé ẹ tó máa rì máa rì ṣá? màrí bọ̀ kẹ́kẹ́ sísè. ẹ rì máa rì torí ẹ sì kéré àbí ṣùgbọ́n kì í ṣe sìn kábíyèsí Ọlọ́run. ìrìn àjò tẹ́ ẹ bá pàdé nínú ìgbéyàwó yìí ǹjẹ́ ẹ ti ẹ̀ rórí ó lè ṣẹlẹ̀ báyìí? mi ì ro mi fi jọ́ kankan rò torí nígbà tí mo wà lé oko tán ṣàdúrà wọn ni pé nígbà tí wà lé oko? nígbà tí mo wà lé oko táwọn pásítọ̀ máa ń wá àwọn pásítọ̀ ọkọ mi tí wọ́n ń wá tí wọ́n ń ṣàdúrà wọn ni pé àrùnà kíyèsí ìgbà tí mi rò ṣé mo àròkú sọkọ mi ni mi ti ẹ̀rọ kú sí mi ti ẹ̀rọ kó tẹ̀lé ṣẹlẹ̀ láìláì mi ò rò sí rárá rárá. ẹ rò sí rárá? mi ò rò sí rárá rárá tó ṣẹlẹ̀ ó bá mi lójijì ló bá mi mi ò rò sí rárá. òjijì ló bá yín? àwọn ìṣẹ̀lẹ̀ wo ló máa ń ṣẹlẹ̀ sí yín ní òru? mi ti ẹ̀ lé sùn torí mi mọ́ jí ṣàdúrà mi lè mọ́ jí ṣàdúrà lóru mi lè mọ́ jí ṣàdúrà lóru. ẹ lè má jí ṣàdúrà lóru? mi lè má jí ṣàdúrà lóru. ẹ kì í sùn? mi kì í sùn torí àwọn tí mo fi síbi tó wà wọ́n ń tọ́jú wọn ṣùgbọ́n kọ́lọ́ tó bá ń fi àgbo rẹ̀ kó tó bá ń fi bò wọ́n nípa ayé mọ́ pamọ́ bí tí wọ́n wà ògùn tó jà bàbá wọn kó mọ́ tún já wọn náà wọ́n dàgbà kan dógbò láti mo gbà kan lónìí wọn náà ti yàrá. kan yáre. ó mà ṣe ó mà ṣe. ẹ̀yin ọmọ Nàìjíríà káàkiri àgbáńlá ayé tẹ́ tí ń gbọ́ mi tẹ́ tí ń wò mí Ajíbọ́lá Kàfílátù lélẹ́yìí ẹ dákun dábọ̀ ẹ bá ṣíjú àánú wo arábìnrin yìí. arábìnrin lọ́wọ́lọ́wọ́ báyìí ó dàbí èpè ní ọdún tó kọjá ẹ sanra jù báyìí lọ nígbà pé tó rù díẹ̀ sí lójú mi kí ló fà á? wàhálà ni. wàhálà ni? wàhálà ni. irú wàhálà wo? abarisẹ́ ni ó ṣe yóò ṣàjẹun ìgbà tí ó ṣe ń téyàn sùn lẹ́fún téyàn tí ó fún yàn lóúnjẹ. tí ò sẹ́ tí yóò sùn lẹ́fún tí ó fún yàn lóúnjẹ. bẹ́ẹ̀ni. iṣẹ́ wo lẹ ń ṣe báyìí gan pàtó báyìí lọ́wọ́lọ́wọ́? ó ń kiri ọjà nínú ìsìn. irú ọjà wo? mi gààrí àwọn nǹkan oko mò ń kiri báyìí. lẹ́ ń kiri gbogbo tẹ́ fi ń ṣiṣẹ́ ń ó tèlò gan. 5,000 péré náà ni. lẹ́ ń kiri káàkiri. 5,000 péré náà. tẹ́lẹ̀ dẹ̀ nígbà tọkọ yín wà láyé mercy store lẹ ṣí tẹ̀ ń tà. ọ̀là mi ìpele kankan ọ̀là kú sọ̀rọ̀ ẹyọ tí mò ń tà gan oògùn gan nípa òun ò fẹ́ pé kí n mọ̀ ṣe wà láńgbá táwọn ológun gan tẹ́ ń gbé wà láwọn dé táwọn ológun tẹ́ ń gbé wà lájà àwọn ẹgbẹ́ òun ò mọ̀ fẹ́ ó yàwó òun fún wà rárá torí pé kọ́mọ́ kọ́mọ́ ojú kalẹ̀ táwọn èèyàn mọ̀ bú pé kínní ni òun ò tiẹ̀ kó ṣe wà rárá ń lọ jà tó ń fi sí fún nǹkan kan táwọn ológun fi lọ́ngbà náà kan fi fún ìfún olówó tán fi lọ mo fi dàmí láàmú. ní ṣọ́ọ̀bù ń gbà yẹn? bẹ́ẹ̀ni. ìtẹ́ fi ń ta ògùn gbà yóò tèlò? yóò tó 50,000 naira. lọ́dún náà lọ́hùn nígbà náà lọ́hùn. nígbà náà torógùn ògùn tí wọ́n. kò tí wọ́n gbà yẹn. tí wọ́n gbà ní tí wọ́n gbà ní 50,000 naira. ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n kábíyèsí rẹ̀ ọlọ́. Alhaji Ajíbọ́lá Kàfílátù ẹ máa lọ sí reception.
Mọ̀dínátù Ahmed kan máa bọ̀ opó làwọn náà ọjọ́ súnmọ́ lọ́rùn aṣẹ̀dá kádàrá burúkú òní kò lé wa lórí o. Mọ̀dínátù Ahmed ọmọ ọdún 23 ni àwọn náà wọlé bọ̀ yìí orí tó gbọ́mọ kan dání ẹ wọlé ká ìjókòó mà. arábìnrin tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí ọmọ ọdún 23 ni wọ́n. opó ni àwọn náà ní ọdún tó kọjá kábíyèsí rẹ̀ Elédùmarè gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tó wà níwájú mi. ó ti ń lo oko ọdún 10 báyìí tí ọkọ wọn ti kú òlókè pẹ̀ àgbẹ̀kọ́. àkọsílẹ̀ tó wà níwájú mi yìí àkọsílẹ̀ ní ọjọ́ 9 oṣù kẹta ọdún 2017 lábẹ́ àkóso Òru Omeni Ọ̀wọ̀ Charity Foundation. àwọn opó tó jí ọ̀dọ́ nígbà yẹn nínú àwọn opó tá a forúkọ wọn lẹ̀ ní abẹ́ àkóso Òru Omeni Ọ̀wọ̀ Charity Foundation. mo ní ẹ dákun ẹ̀yin boys ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn opó tó jí ọ̀dọ́ yìí ẹ bá ń pè wọ́n wá ká gbọ́rọ̀ ọ̀lẹ̀ lẹ́nu wọn ẹ wá fọ́ọ̀mù kan fún wọn wọn ò fowó gba fọ́ọ̀mù o ẹ bá ń gbọ́rọ̀ ọ̀lẹ̀ lẹ́nu wọn ẹ wá bá ń ṣèwádìí wọn ṣé lóòótọ́ àti lódodo ni wọ́n jẹ́ opó àbí mi kàn parọ́ nù wọn pákéjì ní mi bá wá àwọn kan tá a ṣe gbà yẹn lélẹ̀ àwa rí i pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ nínú opó ni wọ́n o. kábíyèsí rẹ̀ Elédùmarè Mubarak Adam gbémi sọ́lẹ̀ nǹkan ṣẹlẹ̀ lókè ìpẹ̀ láyé àní dákun dábọ̀ tọ́jú opó kan lẹ́ni níbi tó wà yẹn síjú àlúwo opó kan lẹ́ni ìwọ náà ò ní dẹrù ẹ sílẹ̀ nírònà ò ní dìdàkudà lókè ìpẹ̀ ìyí tí ó ṣẹlẹ̀ ṣé ó di pé kí nìkan tó wálé ayé fún kọ̀mọ̀ ní ṣẹlẹ̀ sí ọ.